ẹ jẹ́ tún máa fèyí kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá alájà ọba alẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ìbọjú tẹ fún òwà ojú náà ò ní fọ etí tẹ fún gbà wá etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ìròyìn fún ti àsìkò yìí náà ni àtúnṣe bẹ́ẹ̀ tá àgbàlẹ́gbọ́dẹ̀ tá a mú aṣojú mọ́ màwòrán àti tí ìgbọ́ ìyìntẹ́ jẹ́ olólùfẹ́ wa ó kọ́ mi ò ní rí padà àyànfẹ́ Elédùmarè ló kò níròyìn yín ló ń jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹja gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Lórí ètò ìdìbò sípò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn aráàlú bẹ̀rù orí ara wọn pẹ̀lú bí àwọn tó jáde fétò ìdìbò náà bí wọ́n ṣe kéré jọjọ. Iléeṣẹ́ ìròyìn AIT àti ti Channel ti ká ìtìjú mára báyìí wọ́n sì ti tọrọ àforíjìn lọ́wọ́ àjọ DSS lórí ọ̀rọ̀ fídíò tó di wàhálà ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó. Gómìnà ní ìpínlẹ̀ Plateau ti pàṣẹ dídáwọ́ ìwakùsà dúró ní ìpínlẹ̀ náà látàrí ìkọlù gbogbogbà tó ń wáyé látàrí àìsí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún. Ọlọ́pàá ṣínà ìbọn bo ọ̀kan lára ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí wíwọlé àti jíjáde àwọn ààrẹ nílẹ̀ yìí ìyún ní ìpínlẹ̀ Niger. Kò dín ní ènìyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà kúrò lọ́wọ́ àwọn Fúlàní ajínigbé ní ìpínlẹ̀ Niger nígbà tó tún gba ọgọ́rọ̀ màálùú lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi náà. Bello Turji tún ti bẹ̀rẹ̀ sí ní sọsẹ́ padà báyìí pẹ̀lú bó ṣe ti pàláṣẹ fún àwọn olùgbé agbègbè kan ní ìpínlẹ̀ Sokoto láti lọ rèé tọ́jú owó tó tó 22 million naira gẹ́gẹ́ bí owó ìtanràn lórí àwọn ẹ̀mí tí ó bọ́ àti nǹkan ọmọ ogun àti nǹkan ìjà rẹ̀ táwọn ọmọ ogun lẹ̀ yìí tí wọ́n bàjẹ́. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Lórí ètò ìdìbò sí ipò alága ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, àwọn aráàlú náà ṣe bẹ́ẹ̀ bẹ̀rù orí ara wọn pẹ̀lú bí àwọn tán jáde láti dìbò ṣe kéré jọjọ lẹ́ni tí ń ṣe ọjọ́ 22 oṣù kejì ọdún tá a wà yìí. Gẹ́gẹ́ bá a ṣe mú ìròyìn náà wá fún wa lóòrọ̀ yìí nínú èyí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ aláṣẹ àti olùdarí Adémọ́lá Adélékè tó ti fi ìròyìn náà múlẹ̀ wípé túláàsì ni àti dandan ni pé ètò ìdìbò sí ipò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé lẹ́ni nínú èyí tí àwọn ikọ̀ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti gba ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nímọ̀ràn láti má jẹ́ kí ètò ìdìbò náà kí ó wáyé o níṣe ni iye àwọn tí wọ́n jáde láti lọ dìbò ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan wọn ló kéré jọjọ pẹ̀lú bá ṣe ṣe ní àlàyé pé oníkúlùkù ló ń bẹ̀rù orí ara rẹ̀ tí wọ́n sì ń fi orí ara wọn pamọ́ látàrí wàhálà àti làásìgbò èyí tó ṣeé ṣe kó wáyé lásìkò tí ètò ìdìbò náà tí ó bá ń lọ lọ́wọ́. Ikọ̀ oníròyìn wọ́n ṣe àbẹ̀wò sí ìlú Òṣogbo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí wọ́n ti dé agbègbè tán pè ní Ògolúwa, Alẹ́kùọdù, Ọjọ́ba àti Ọláìyá níbi tó ṣe yẹ kí ètò ìdìbò sí ìjọba ìbílẹ̀ kó wáyé ní ibẹ̀, ṣùgbọ́n tó ṣe ní àlàyé pé níṣe ni kò tiẹ̀ jọ pé àwọn ènìyàn wọ́n ń dìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ni nílé tó sì ní kùdìẹ̀kudiẹ náà ó kù díẹ̀ káàtó tó sì tún ṣe ní àlàyé pé àwọn àjọ elétò ìdìbò gan wọn ò yọjú síbi tí ó yẹ kí ètò ìdìbò náà kí ó ti gbéra sọ. Bákan náà ni Ọmọṣẹ́rí ní Ilé Ifẹ̀ tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún ní Ẹdẹ ó ní ọ̀rọ̀ tún ti ṣe bẹ́ẹ̀ tó ti rú gọ́gọ́ díẹ̀ èyí tí ń ṣe ìlú gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tó ti ṣe ní àlàyé wípé àwọn ènìyàn jáde díẹ̀ láti dìbò ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí ń bẹ ní ìlú Ẹdẹ náà ní ibi tá a tún ti ṣe bẹ́ẹ̀ tá a ti rí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun Ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá ètò náà jáde dìbò sí ní ìjọba ìbílẹ̀ rẹ̀ ètò wà ní Ọba Ọ̀jọ́mú Ward 1 Òkùkù ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ náà ni gómìnà gangan ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló náà ṣe bẹ́ẹ̀ jáde tó lọ dìbò ní Unit 9 Sàgbá Abógúndé Ward 2 ní ìjọba ìbílẹ̀ Àríwá Ẹdẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ní wọ́n lu gómìnà náà ní ọ̀gọ ẹnu lórí ìgbésẹ̀ akin èyí tó gbé láti dìbò náà àti wípé gómìnà fúnra rẹ̀ báwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó sì ṣe ní àlàyé pé àlàáfíà jọba lásìkò tí ètò ìdìbò náà tún lọ lọ́wọ́. Àwọn fídíò náà rèé ẹja máa ṣe àfihàn rẹ̀ fún wa báyìí. Baba
The process has been very peaceful. I made a broadcast to my good people of Osun State that this election should be peaceful. There should be no violence because Osun State is a very peaceful state, and in a state like that, so it's been very peaceful. What is your charge to people in terms of coming out for this? They should come out peacefully and vote and go back peacefully too. There should be no problem. We should not give them or any chance to say that there's violence. I don't want that because we are a peaceful people, in Osun State. Like as you can see, everything is going on well, very peaceful. Thank you. Ẹ káàbọ̀ padà. Iléeṣẹ́ ìròyìn AIT àti Channel ti ká ìtìjú mára báyìí. Wọ́n ti tọrọ àforíjìn lọ́wọ́ ikọ̀ DSS lórí ọ̀rọ̀ fídíò tó di wàhálà nílé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó. Ṣáájú ni a ti mú ìròyìn náà wá níbi tí àjọ DSS tí wọ́n ti fi ohùn léde nínú lẹ́tà ìta gbangba kan èyí tí wọ́n kọ láti ọwọ́ agbẹjọ́rò wọn níbi tí wọ́n ti pe iléeṣẹ́ móhùnmáwòrán AIT àti Channel tí wọ́n sì ti fi ẹ̀sùn kàn wọ́n wípé lórí ìròyìn tí wọ́n gbé jáde àti fídíò tí wọ́n fi síta ní pé àwọn àjọ DSS wọ́n ṣe ìkọlù sí ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó níbi tí wọ́n ti sọ dímọ̀ wípé irọ́ tó jìnnà sóòótọ́ àti ìròyìn òfégè ó ní iléeṣẹ́ AIT àti Channel tí wọ́n gbé tó sì ní ìgbésẹ̀ tán gbé náà ó ba orúkọ àti ìjọmọlúàbí àjọ DSS náà jẹ́ níbi tán ní àwọn fún wọn ní ọjọ́ 7 gbáko láti bọ́ síta báyìí kán sì wá tọrọ àforíjìn ìta gbangba lọ́wọ́ àjọ ọ̀hún kí wọ́n ṣe ní àlàyé pé irọ́ tó jìnnà sóòótọ́ ní ìròyìn tí àwọn gbé. Wọ́n kìlọ̀ fún wọn pé bí bẹ́ẹ̀ kọ́ àjọ máa pàdé ní ilé ẹjọ́ níbi táti lọ́ọ́ máa jọ jẹ́jọ́ ọ̀rọ̀ náà. Níṣe ni iléeṣẹ́ móhùnmáwòrán méjèèjì AIT àti Channel náà ti ṣe bẹ́ẹ̀ ká ìtìjú mára báyìí tí wọ́n sì ti fi ìròyìn náà tí wọ́n ti fi léde níbi tí wọ́n ti tọrọ àforíjìn ìta gbangba níbi ètò ìròyìn ní orí ìkànnì AIT lásìkò tí wọ́n ń ṣe ètò ìròyìn náà lọ́wọ́. Ó ní wọ́n ti tọrọ àforíjì náà láti sọ dímọ̀ wípé àwọn ò mọ̀ọ́mọ̀ láti bà orúkọ àjọ DSS jẹ́ wípé níṣe ni àwọn ò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Wọ́n sì sọ dímọ̀ wípé ìròyìn tí àwọn ṣe náà níṣe ni ó sojú mi kòró. Ó ní àwọn fi ìròyìn náà ṣe ṣùgbọ́n kí àjọ DSS kí wọ́n ṣe bẹ́ẹ̀ fi orí jìn àwọn tọrọ àforíjìn lágbọn ti Channel Television nígbà tí wọ́n ń ṣe ètò tán pè ní Politics Today èyí tí Ṣeun Ọ̀kínbalóyè tó ṣe bẹ́ẹ̀ tó darí ètò náà níbi tó ti gbẹ́ni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà àjọ DSS tẹ́lẹ̀ rí Muhammed Ngozi níbi tó ti ṣe bẹ́ẹ̀ tó ti gbé wá sórí ètò ọ̀hún. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé kí àjọ náà kí wọ́n má bínú kán fi ọwọ́ wọnú kán sì jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ níṣe ni àwọn náà kò ṣe ìwádìí ìròyìn náà dáadáa ṣáájú kí wọ́n tó fọn rere rẹ̀ jáde. Tẹ́ ẹ bá sì gbàgbé Clark nílé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ṣe ní àlàyé pé ó pe àjọ DSS náà láti wá dáàbò bo ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún látàrí awuyewuye tó ti ń gbọ́ àti fínnífínntìn tí wọ́n ti ń gbọ́ nípa Múdàsírù Ọbaṣá tán fọwọ́ sí júwèé lé fún pé ó ṣeé ṣe kó wá dá wàhálà sílẹ̀ lọ́jọ́ Ajé Monday tá a lò sẹ́yìn náà. AIT News wishes to apologize to the Department of State Services, DSS, for the news item broadcast during our bulletin on Monday, 17th February 2025, regarding the presence of DSS officers at the Lagos State House of Assembly. Our intention was not to malign or embarrass the DSS, an institution we hold in the highest regard for its critical role in safeguarding our nation. Our reporting was based on eyewitness accounts and information obtained from sources at the Lagos State House of Assembly. However, we recognize that the report may have been incomplete and unintentionally misrepresented the service and the presence at the State House of Assembly. We hereby regret any embarrassment this may have caused. Thank you. It's maybe the work of the press. I think the press jumped to a very hasty conclusion to begin to give it names such as invasion, it was this, it was that. Because, I mean, in reporting this thing, because it came to light, Mr. Ngozi, that
actually, some of the letter that we eventually now saw, that it was the clerk of the Lagos Assembly that actually wrote for DSS protection of the House of Assembly. But if you look at the video, it was made to appear as though the lawmakers were fighting to get inside, and they were shocked that DSS was there. And I think he's right to apologize for the service, to say, the use of invasion might not be the right word to use, because it was portrayed as though the DSS invaded, they were not invited, but it came to light that there was no decency in how they carried out their work. But in the real sense of it, it happened that they actually invited the DSS, and I think an apology is rightly to be placed on the doorstep of the DSS to say the use of invasion is probably not the right word to use, and not to demean the role and the effort of the DSS. That was perhaps not the right word to use. And, clearly you're stating, and from what we even understand, that the DSS have the power under the law to move into any place as they deem fit. Is that right? That is appreciated. Thank you, sir. I hope the apologies will be carried to the DSS officially. Officially. Yeah, because we needed to stop some Absolutely. of those things. And I need to say it, and I do this a lot of the time, and maybe it will be a morale booster to anyone who is carrying arms and wearing uniform, and you are out there thinking that no one cares about what you are doing in protecting this country. We care, and we love and we respect and we salute your bravery wherever you may be. You might be in the interiors of Adamawa or Borno State or Benue, or in fact in Ekiti State or Kwara, or in fact in Akwa Ibom, wherever you may be in the country, protecting the peoples of this country. We salute you tonight. Well done. Ẹ tún káàbọ̀ padà. Gómìnà ti ìpínlẹ̀ Plateau ti pàṣẹ dídáwọ́ wíwa kùsà dúró ní ìpínlẹ̀ ọ̀hún látàrí ìkọlù gbogbogbà tó ń wáyé nípa àìsí ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún. Gómìnà ní ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ló mà ti ṣe ìkéde nínú ìwé àṣẹ tó gbé jáde lánàá òde tí ń ṣe ọjọ́ 21 oṣù kejì ọdún tá a wà nínú ilẹ̀ yìí. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé pẹ̀lú àwọn tí wọ́n wa kùsà lọ́nà àìtọ́ àti ọ̀nà tí kò bá òfin mu ní ìpínlẹ̀ Plateau, ó ti fi àyè sílẹ̀ fún gbogbo àwọn ìwà èérí èyí tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ náà láàmú ní kọ̀rọ̀kọ́ndù àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan tí ń ṣe ìpínlẹ̀ Plateau ọ̀hún, níbi tó ti ṣe àwọn àpẹẹrẹ bíi ìwà ìfipábániláṣepọ̀, ìwà ìgbésùmọ̀mí àti ìjínigbé, tó fi móríṣiríṣi àwọn ìwà ọ̀ràn dídá míì èyí tó ti di rántó ní ìpínlẹ̀ Plateau. Ó ní tí àwọn bá wá pa àṣẹ báyìí wípé kí ìwà kùsà kí gbogbo ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó dáwọ́ dúró ní gbogbo ìpínlẹ̀ ọ̀hún, àwọn yóò tún wá mọ ibi tí àwọn yóò kojú ọ̀rọ̀ sí nípa ètò ààbò tí yóò péye tí yóò fi wà ní ìpínlẹ̀ Plateau. Ó ní gbogbo àwọn tí wọ́n bá kọ tí ọ̀gbọ́n yìí àbí wọ́n kọ tí ikún tí wọ́n wọ ọ̀run yànyàn bí ẹni tí kò ní kú, tán pe Fálékè, tán tún pe Èṣù lólè lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ní í ṣe ni gbogbo wọn ò fi ọwọ́ òfin gbá wọn mú. Ó ní fún ìdí èyí àwọn tán bá ní àṣẹ láti lọ rè wa kùsà bí kí wọ́n wọlé jáde síbi tán ti ń ṣe ìwà kùsà náà nìkan láàyè sì wà fún àsìkò yìí, pé bí bẹ́ẹ̀ kọ́ ẹni ẹ bá ti rí ẹ jẹ́ kí gbòòrò gbé e. Níṣe ni ọlọ́pàá ṣe bẹ́ẹ̀ ṣínà ìbọn bo ọ̀kan lára ẹ̀ṣọ́ aláàbò tó ń rí sí wíwọlé àti jíjáde ààrẹ nílẹ̀ yìí ní ìpínlẹ̀ Niger. Arábìnrin tó jẹ́ Assistant Superintendent of Immigration èyún Christian Ọ̀làdìméjì ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe yin ìbọn lù ní ara báyìí lẹ́yìn tó sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Bí àlàyé ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀, ó ní àwọn agbófinró tí wọ́n wá láti ẹ̀ka ti Minna tí ń ṣe olúlu ìpínlẹ̀ Niger náà, léyìí tí ASP Ibrahim Audu tó ṣáájú fún àwọn ikọ̀ ọ̀hún lásìkò tí wọ́n ṣe pàtírò bọ́ ṣe ọkọ̀ tí ń lọ àti èyí tí ń bọ̀. Wọ́n sọ dímọ̀ wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe ojú ọ̀nà ní ìpínlẹ̀ ọ̀hún ó ní wọ́n ń gbìyànjú láti jí àwọn irin olówó iyebíye kan kó lọ ní àsìkò tí wọ́n ń ṣiṣẹ́ náà ní alẹ́ ọjọ́ náà, nílò tí wọ́n sì sọ dímọ̀ pé bí wọ́n ṣe tajú kan tí wọ́n rí àwọn ọlọ́pàá ọ̀hún ó ní wọ́n gbé irin náà jù sílẹ̀ tí wọ́n sì sá lọ. Kété tí wọ́n sá lọ tán báyìí níṣe ni wọ́n ní àwọn abala míì nínú àwọn ènìyàn tí wọ́n jọ ń ṣiṣẹ́ náà, níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ òkò àti àwọn ohun ìjà olóró míì sí àwọn agbófinró ọ̀hún, nílò tí àwọn agbófinró gbìyànjú láti dáàbò bo ẹ̀mí ara wọn. Níṣe ni tó ṣáájú ikọ̀ àwọn agbófinró ASP Ibrahim Audu náà ló bá ṣínà ìbọn bolẹ̀ yíyìnbọn tí yóò yìnbọn báyìí. Níṣe ló lọ bá
ẹni tó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tán rí sí jíjáde àti wíwọlé àwọn àrè ní orílẹ̀-èdè Nàìjíríà arábìnrin Ọ̀làdìmẹ́jì tí ń bẹ ní orí ọ̀kadà ìbọn náà ní ọ̀tá rẹ̀ ló ṣe bẹ́ẹ̀ bá ní ìtàn tó sì wó lulẹ̀ láti orí ọ̀kadà wíwo tó wó lulẹ̀ lórí ọ̀kadà náà níṣe ni ó tún ṣe bẹ́ẹ̀ fi orí gbá tó sì fi ara pa yamayama kó tó di pé wọ́n gbé lọ sí ilé ìwòsàn tí wọ́n pè ní Ibrahim Gbàdámọ́sí Babangida ètò ń bẹ ní Minna tí ń ṣe ìpínlẹ̀ Niger alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Wàsíù Abíọ́dún ó fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ nínú ètò ìṣe ní àlàyé pé àwọn ti fi páńpẹ́ òfin gbé ẹni tó jẹ́ aṣáájú àwọn agbófinró náà tó yin ìbọn ọ̀hún ASP Ibrahim Audu tó ti wà ní àkólò àwọn báyìí táwọn sì ti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nígbà tó ní arábìnrin tí wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lù náà ó wà ní ilé ìwòsàn tó ń gba ìtọ́jú lọ́wọ́ tó sì ṣe ní àdúrà pé Elédùmarè yóò tètè dá ìwòsàn padà sí àgọ́ ara rẹ̀. Kò dín ní ènìyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti dóòlà kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Niger nígbà tí wọ́n tún gba òbítíbitì màálùú kúrò ní àkàtà àwọn oníṣẹ́ láabi náà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ní abúlé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n pè ní abúlé Garungabas àti Kundu ní ìjọba ìbílẹ̀ Rafi tí ń ṣe ìpínlẹ̀ Niger yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lánàá tí ń ṣe ọjọ́ 21 oṣù kejì ọdún tí a wà nínú rẹ̀ yìí nínú àlàyé tí ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tí wọ́n ṣe fún Zagazola Makama wọ́n sọ mímọ̀ wípé àwọn ajínigbé tán wọ́n fi màálùú dídà tí wọ́n fi ń bojú tán jẹ́ Fúlàní darandaran ọ̀hún ó ní wọ́n ti jẹ́ ènìyàn tí kò dín ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n 25 gbé ní gbogbo kọ̀rọ̀kọ́ndù agbègbè tí wọ́n pè ní ìjọba ìbílẹ̀ Kundu yìí níbi tán sì sọ mímọ̀ wípé lẹ́yìn tí ìròyìn náà dé ti ìgbọ́ àwọn níṣẹ́ náà pa kìtìmọ́lẹ̀ láti lọ bá àwọn oníṣẹ́ láabi ọ̀hún wọ́n jọ ṣínà ìbọn bora wọn ọwọ́ ẹnìkan ṣàìdùn ara wọn jura wọn lọ wọ́n dóòlà ẹ̀mí ènìyàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà tí àwọn oníṣẹ́ láabi náà tán júbà ìwòrò tèfètèfè tán sá àsálà fún ẹ̀mí wọn ní ẹni orí lọ ẹni orí yọ òdìlé lọ́rọ̀ tó wà lẹ̀ yìí ní kété tán sá lọ tán báyìí ó ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ kó àwọn màálùú tí wọ́n fi ń bojú láti fi ṣe láabi wọn náà èyí tí òǹkà rẹ̀ jẹ́ 22 àti ẹran àgùntàn tó ń jẹ́ 9 ní àkàtà àwọn oníṣẹ́ láabi náà àwọn ènìyàn tí wọ́n dóòlà tí wọ́n jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n yìí kò sẹ́nikẹ́ni tí ó fi ara pa nínú wọn tó sì sọ nímọ̀ wípé àwọn yóò fà wọ́n lé ìjọba ìpínlẹ̀ Niger lọ́wọ́ lórí ìgbésẹ̀ tó kàn tí wọ́n yóò gbé. Níṣe ni Bello Turji ló tún ti ṣe bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìwà ìpáǹle àti ìgbésùmọ̀mí rẹ̀ báyìí o pẹ̀lú bí ó ti ṣe fi ohùn léde tó sì ń béèrè fún owó tó tó 22 million naira lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ Sokoto báyìí ó sọ dímọ̀ wípé owó ọ̀hún ó ní òun yóò fi ṣe bẹ́ẹ̀ ṣe ìtanràn lórí àwọn ọmọ ogun òun èyí tí ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣekú pa àti àwọn ohun ìjà olóró rẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti bàjẹ́ gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n sọ dímọ̀ wípé níṣe ni Bello Turji ló tún ti ṣe bẹ́ẹ̀ fò kúrò ní agbègbè tí àwọn ọmọ ogun lẹ́yìn ti ṣe ìkọlù sí tí wọ́n sì sọ dímọ̀ wípé ó ti lọ síbi ìlà oòrùn ìjọba ìbílẹ̀ ìlà oòrùn Ìsá ní ìpínlẹ̀ Sokoto wọn níbẹ̀ ló tún wà báyìí tó tún ti ń tafà sínú ìmọ́lẹ̀ àwọn olùgbé agbègbè ní ìpínlẹ̀ Sokoto ó fi ohùn náà léde gẹ́gẹ́ bí wọ́n ti sọ dímọ̀ pé ó fi ohùn náà léde lánàá òde yìí ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ yìí wọn ì tí fi èsì kankan lórí ọ̀rọ̀ Bello Turji tó tún ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa sọ̀sẹ́ báyìí ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Sokoto náà nígbà tán ṣe ní àlàyé pé ó ti múṣẹ́ ọ̀hún ní ọ̀kúnkúndùn tó sì ti ní àwọn ibùgbé kọ̀ọ̀kan sí ìpínlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe pé bá ti ń lé níbìkan báyìí níṣe ló fò fẹ̀rẹ̀ tó sì ń lọ sí ibùgbé míì tí lọ rè mójútó kátàkárà rẹ̀ tó yàn láàyò. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yá kí oníyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ ń tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ ògè títí di ìgbà tí tún máa padà fún wa ní ìròyìn míì lórí ìkànnì tí a jọ wà yìí ó kọ́ mi ò ní yí padà àyànfẹ́ Elédùmarè náà ni ó dàbọ̀ a kú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀.